èdè àti àṣà. Ẹ kú dédé wòyí o, nílé, lóko, lọ́nà, lódò. Èmi náà ni aláràgbà ìdá Omidan Temitope Olayinka lórí ètò yín, ètò wa tí a mú tọ̀yìn wá, èdè àti àṣà, pàápàá èdè Yorùbá, níbi tá ó ti máa kọ́ nípa pàtàkì àti àwọn ènìyàn kọ sí èdè àti àṣà Yorùbá. Láì fọ̀rọ̀gùn, ọgbà Táyéṣọ́láàrin University of Education ni mo wà yìí, níbi tá ó ti máa bi akẹ́kọ̀ọ́ kan sí méjì nípa àfojúsùn wọn àti wọ́n kọ sí èdè Yorùbá. Mò ń bọ̀. Lórúkọ yín? Mo ní ìbéèrè kan láti béèrè. Ǹjẹ́ tí wọ́n bá fún yín ní Yorùbá láti ṣe nínú ọgbà ìfọ́dún mẹ́rin, ǹjẹ́ ẹ ó ṣe é? Mi ò lè ṣe. Kí nìdí? Torí pé mo ti ń sọ Yorùbá lẹ́nu tẹ́lẹ̀, so kò ní ìdí kí n ṣe Yorùbá. Okay. Mi tí ẹ lè sọ dáadáa ni, so kò tiẹ̀ Yorùbá ò pẹ̀lú ìnira. Ẹ ṣé gan. My name is Omidan Temitope. Yes, I can do it. Kí nìdí? Yoruba is actually a good cause, and it will, as a Yoruba girl, it will make me know more of my culture. Orúkọ tèmi ni Ọ̀ṣídìí Adéyẹmí máa ṣe. Kí nìdí? Tó pé bí ṣe wáyé gan mo mọ̀ ń pa àṣà wa dáadáa, ṣùgbọ́n tí bá túbọ̀ wọnú ẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ máa kọ́ mi dáadáa ju bí ṣe lérò lọ. Ẹ ṣé gidi gan. Orúkọ mi ni Ọpẹ́yẹmí, ẹni mo lè ṣe. Kí nìdí? Nítorí ó tún máa jẹ́ kí ìlọsíwájú èdè Yorùbá ká tún gbé ní àrùn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Fábíọ́dé sáré ṣẹ̀dá ni tí mo lè ṣe o. Kí nìdí? Torí pé tó wá fún mi Yorùbá láti ṣe ní inú skul yìí, mo expect pé irú iṣẹ́ yẹn mo lè ṣe, mo tẹ̀lé sọ́fà pé ókè o, mo ní girlfriend tí kò wá sọ fún pé kọ́dọ̀ tí mò ń ṣe ń sìn mo study Yorùbá. A rò pé kí mo fẹ́ lọ study bẹ́ẹ̀ gbà tẹ́ pé Yorùbá náà lájọ ń sọ yìí, everybody ló ti mọ Yorùbá, kí wàá ní nǹkan tí mo fẹ́ lọ kọ́ ní inú èdè Yorùbá òun náà. Orúkọ mi ni Damilola Odumade. Mo lè ṣe tó bá fún mi ní Yorùbá. Kí nìdí? Torí pé àwọn Yorùbá náà ló máa ń sọ pé ìṣẹ̀ṣe làgbà. So èmi dẹ̀ gbàgbọ́ wípé èèyàn gbọ́dọ̀ gbé ìṣe, àṣà, ìwà, èèyàn gbọ́dọ̀ gbé lárugẹ. So gẹ́gẹ́ bí àwọn òyìnbó náà, àwọn àṣà wọn máa ń gbé lárugẹ. So àwọn náà tá jẹ́ Yorùbá, a gbọ́dọ̀ kún àṣà wa lé. Mariam Alabi, bẹ́ẹ̀ ni mo máa ṣe. Kí nìdí? Torí mi ò rí lè mọ àṣà wa dáadáa, so tí má dẹ̀ ṣe mọ̀ wá, mo ní àǹfààní pé mo máa mọ̀ dáadáa. Okay, ẹ ṣé. Fáṣọlá Aliatu. Kí nìdí? Because èdè Yorùbá ó rẹwà gan, èdè Yorùbá dẹ̀ dá. Ògúnlẹ̀ ìyá Yẹmí dé fèbọ̀. Mi ò lè ṣe o. Kí nìdí? Yorùbá ó jẹ́ subject kan tó le díẹ̀. Àdèmọ̀ Yorùbá àwọn òwe yẹn lásán gan ó tó pààyàn. Ká tó ní àwọn àṣà ó ní òṣà lè ṣe ṣá. Ayọ̀lá Adéníkẹ́. Bẹ́ẹ̀ ni màá ṣe. Kí nìdí? Nítorí pé àwọn ará òkè ọya àwọn gan wọ́n wá sí ilẹ̀ wa láti wá kọ́ èdè wa. For them to come to our land to teach us, to learn our language, they really cherish our language. So kí àwọn náà tó lè padà wá sí ibi láti wá kọ́kọ́ tí wàá lọ máa kọ́ àwọn ẹgbẹ́ wọn. Olúwa ti fẹ́. Lóde màá ṣe náà. Kí nìdí tẹ́ fi lè ṣe? Tí ọmọ Yorùbá ni mí and mi ò anything wrong nínú kí n study Yorùbá in school. It will make me to have more in-depth knowledge about Yorùbá. Ṣé? Bẹ́ẹ̀ ni mo lè ṣe. Kí nìdí tẹ́ fi lè ṣe? Ọmọ Yorùbá náà ni mí tí mo lè ṣe. Lábala ètò èdè àti àṣà náà ni a ṣì wà. Gẹ́gẹ́ bí a ti gbọ́ ìdáhùn àti àfojúsùn àwọn akẹ́kọ̀ọ́ nípa ìhà tí wọ́n kọ sí èdè àti àṣà Yorùbá. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ ó máa bá wa pàdé nígbà tí a ó máa rí àwọn àgbààgbà láti mọ èrò tiwọn, ìhà tí àwọn náà kọ sí èdè àti àṣà Yorùbá. Ẹ lè kàn sí wa ní àwọn kan tí a kọ sí ìsàlẹ̀ amóhùnmáwòrán yìí, YouTube, Facebook àti Instagram. Orúkọ mi kò yí padà, Omidan Temitope Olayinka, Make It Entertainment ló lára o.